sọ wá ní oṣù méjì tí mo fún ọ gbogbo ìrìn àjò tó bá máa lọ́ọ̀rìn ìrìn àjò tó bá wọ̀ ọlọ́run bọ̀ ọlọ́run ń bọ̀ àwọn ìtírẹ́tìyàn àṣìbí tírẹ́tìyàn àmọ́ tí ń bí fún ọ ní pé tó ń wí gbogbo tó bá máa ń àgbo lọ́ọ́ fi wẹ̀ bọ́ bá wẹ̀ tán kọ́ wá ọlọ́run bọ́lọ́run ọ gbẹ̀sẹ̀ lára ẹbí ò ní gbà etí kan sinmi láàánú fún Araba ìwọ lọ ń dáràn kọ́ ọ má kó bá wọn ọgbà tó tara rẹ jáde ìwọ lọ ń dáràn má kó bá wọn ọmọ tó tara rẹ jáde ìkàsà ìbẹ́ náà ọmọ rẹ tí ó padà ṣe ìsìlámù pẹ̀lú àwọn bá ọ̀dà mi lójú bẹ́ẹ̀ àwọn ọmọ rẹ tí ó ṣe ìsìlámù lọ́mọ bíbí inú rẹ ti jàtọ̀ rẹ kí wọ́n wá ṣe ìsìlámù ọ̀gbọ́n ni abúlé àbíkó ti burú tó ní kèfèrí tí kèfèrí ti yóò tó tiẹ̀ àwọn ọmọ rẹ padà ṣe ìsìlámù lẹ́yìn ànábì. gbogbo ìdí táwọn tó ń yà Kùránì láyé ní ìsìn tí wọ́n ti tán láwọn dáná sọ̀rọ̀ Kùránì kọ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àwọn àkànnà ṣe lójú ayé ànábì pọ̀ láti bọ̀ tó erí pa àwọn ọ̀ràn má ìwọ tí wọn náà bá ń ṣe múra sí àbùkù lè ka Kùránì àbùkù lè bá Kùránì Al-Qur'an látó pè láti ilé Ifẹ̀ ó ti bá wa sọ̀rọ̀ a sì ti gbọ́ àwọn òsì ní bínú kankan bẹ́ẹ̀ nìkan bínú níjọ́ tí wọ́n ti ń sọ jáde tí kálukú kélé ní social media wọn la dá sí àmọ́ kéèyàn fẹnu kàn nẹ́bí dọ̀là òde kọ́kọ́ kókó lẹ́yìn oníṣẹ̀ṣe nìkan kẹlẹ́sìn ní ọ̀dára papọ̀ máa ń tẹ́ gbógun ti Islam kọ́ wá kò ní ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ ní bẹ́ẹ̀ Nàìjíríà tẹ́ ẹ̀ mà pé bẹ́ẹ̀ Nàìjíríà tó ti yé kó tó wá di pé ẹ̀sìn àgbáyé ní ìtọ́kùn yín lérí ọ̀rọ̀ Islam ẹ̀sìn ra yín òfútu fẹ́ tẹ̀ ẹ̀sìn tọ́lọ̀ ti pé lọ́dọ̀ rẹ̀ ní Islam tíra tó ti pé ní Al-Qur'an tí ọ̀sán tí ó wọnú ẹ̀ la ya'tihi al-batilu min bayni yadayhi wa la min khalfihi àti wájú àtẹ̀yìn àbùkù lè bá Al-Qur'an gbogbo tí wọ́n ń tún Al-Qur'an tí ò yé wọn kí wọ́n padà wá ẹni ọba máa bóun fẹ́ gbọ́ tuma Al-Qur'an kọ́ wá kì ìwíkúwìí náà bá tún wí tá a bá gbọ́ àwọn èyí tá a gbọ́ la tún ṣe bá a bá tún rí mi náà á ṣàtúnṣe yín lórí irọ́ òsínú Al-Qur'an gbogbo wádìí tẹ́lẹ̀ wádìí lágbàáyé irọ́ lẹ́ wà àbùkù sínú Al-Qur'an fihi khayru ad-dini wad-dunya fihi ma kana wa ma sawfa yakun agbára tí ń bẹ nínú Al-Qur'an ẹni kò lè sún náà bẹ́ẹ̀ bá lọ sọ kákàdá náà irọ́ lẹ́ ń pa bẹ́ẹ̀ lẹ́ fa Al-Qur'an ya irọ́ lẹ́ ń pa ẹni ọ̀fà Al-Qur'an ya lánàá kọ̀ láti bọ̀ tán ìsàmájì tààrà gbàkà yawma hasari fakuli ya rabbi ma zakani walidu kèfèrí tó ju tiẹ̀ lọ lọ́sẹ̀ yìí o gbogbo èyí táwọn tó ń yà Kùránì láyé ní ìsìn tí wọ́n ti tán láwọn dáná sọ̀rọ̀ Kùránì kọ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àwọn àkànnà ṣe lójú ayé ànábì pọ̀ láti bọ̀ tó erí pa àwọn ọ̀ràn má ìwọ tí wọn náà bá ń ṣe múra sí àbùkù lè ka Kùránì àbùkù lè bá Kùránì Al-Qur'ani ẹ̀yọ̀ kan ní o Al-Qur'ani tó rí ẹ̀yọ̀ kan ní ẹ̀sọ́ tí báyìí lẹ́sìn àwọn tí wọ́n sọ pé Kùránì ogójì Kùránì bí ọgbọ̀n ìrọ́lọ̀ pa níbi tá Kùránì tí bá ti ń bọ́ òdodo ti bẹ́ẹ̀ bí ọ̀yàtọ̀ síra wọn àyà Kùránì ò sì yàtọ̀ fúnra wọn so ti yé àyà tó bẹ́ẹ̀ náà Kùránì kò yàtọ̀ síra wọn kíkí Kùránì ohun tó dáa ní gbogbo ẹ tí bá ṣe ń gbọ́ yóò máa sọ rírì torí náà Araba èsì ọ̀ràn rẹ tó wí ẹnìkan ní tí ó fi ọ ṣe tabala fún ọ lóṣù méjì níta àwọn fún ọ ní pé múra torí tó fẹnu kan ní tó fẹnu kan bó bá wù ọ lọ́wọ́ lè má bí oṣù méjì tí ó fi rọ́jò ọ àfi tó ọba túbá Ọlọ́run lè fi ọ lẹ̀ àwọn òní tá a ṣàṣeyàn àwọn èyí ṣàṣeyàn ọmọ wa ni àwa kì í ṣàṣeyàn àmọ́ lọ́n tó ọkọ lù mí ìdí mo fi ní ọmọ lọ gbogbo inú àgbo tó bá ti wọ ọ lọ wẹ̀ ọgọ́ lọ níwájú rẹ̀ Ọlọ́run ó sì ṣe mẹ́wàá fún àbí tó bá túbá níbi tó bá ti wá tó wá dà sínú ọba tó dà ní Allahu ta'ala níbi tó dà sínú bẹ́yàn bá ṣẹ̀ tó bá ti túbá yìí sì tó fi ríje tó bá gbà pé lẹ́sẹ̀ ni ọ́ tó bá gbà pé fẹ́ ẹnu ló fi wí tó ń wí àdákàlá Ọlọ́run lè fọ̀nà mọ́ àmọ́ tó bá gbà tó ṣe tó lérí rẹ̀ náà ọba Ọlọ́run pàdé sọ wá ní oṣù méjì tí mo fún ọ gbogbo ìrìn àjò tó bá máa lọ́ọ̀rìn ìrìn àjò tó bá wọ̀ Ọlọ́run bọ̀ Ọlọ́run ń bọ̀ àwọn ìtírẹ́tìyàn àṣìbí tírẹ́tìyàn àmọ́ tí ń wí fún ọ ní pé tó ń wí gbogbo tó bá máa ń àgbo lọ́ọ́ fi wẹ̀ bọ́ bá wẹ̀ tán kọ́ wá Ọlọ́run bọ́lọ́run ọ gbẹ̀sẹ̀ lára ẹbí ò ní gbà etí kan sinmi láàánú fún Araba ìwọ lọ ń dáràn kọ́ ọmọ kò má wọn gbà tó tara rẹ jáde ìwọ lọ ń dáràn
má kó bá wọn ọmọ tó tara rẹ̀ jáde ìkàsí ìbẹ́ náà ọmọ rẹ̀ tí ó padà ṣe ìsìlámù pẹ̀lú àwọn bá ọ̀dà mi lójú bẹ́ẹ̀ àwọn ọmọ rẹ̀ tí ó ṣe ìsìlámù lọ́mọ bíbí inú rẹ̀ ti jàtọ̀ rẹ̀ tí wọ́n wá ṣe ìsìlámù ọ̀gbọ́n ni abúlé àbíkó ti burú tó ní kèfèrí tí kèfèrí ti yóò tó tiẹ̀ àwọn ọmọ rẹ̀ padà ṣe ìsìlámù lẹ́yìn ànábì àwọn náà ṣe ń ké tàbátì yàdá àbílà àbí wọ́tábà má àdínà ánìmọ́rì gbogbo àmà kàsábà سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد àwọn ọmọ tí àbílà bí bó ti ya kèfèrí tó gbógun tà nábì tó àwọn ọmọ rẹ̀ padà sí islam ọdá mi gbá ọmọ tiẹ̀ náà níbi ọmọ bá ti gbà wẹ̀ wọ́n sí islam ọkọ èmi tí wẹ̀ wọ́n náà ní araba ọgbọ́ ìjọ wọn bá sí tà nábì wọ́n fẹ́ràn nábì wọ́n tẹ̀lé tà nábì nínú ìjọ ànábì ni wọ́n wà láwọn ọmọ rẹ̀ orí pé dáadáa mo rò rọ́ dáadáa tí mo rò rọ́ ló sì sẹ́lẹ̀ nínú mọ́sálásí tá a ti kásùbà àtàní ní ti ń bọ́ sọ́kà dáadáa tí mo rò rọ́ yọ sẹ́lẹ̀ gbogbo àwọn ọmọ rẹ̀ ló sì ìsìlámù tó ti àtiwá àti ìtẹ́ ẹgbẹ́ ní mọ́kọ̀rẹ́ ta lọ́nà àti kí ẹ̀ gbéra yín ẹbí fún pa àwọn ọmọ rẹ̀ ó sì ìsìlámù èmi ni mo wí bẹ́ẹ̀ èmi tí mo wí bẹ́ẹ̀ yóò sì rí bẹ́ẹ̀ pẹ̀lú òkú ọlọ́ ó sì ti wí ó sì ti sẹ́lẹ̀ gbogbo tó bá àmàtẹ́bí yẹ káwọn ọmọ rẹ̀ ọmọ mi ṣe ìsìlámù máa lọ sáré rẹ̀ tó ti yé àwọn ọmọ yóò ṣe ìsìlámù ẹyẹ tara ayé ta ayé jẹ ẹ ta ayé jẹ ẹyin náà máa gbé lọ́lẹ̀ ń pa ẹyin náà máa kọ́ lọ́n tààrà bẹ ẹ wá sọ lọ́dọ̀ lọ́hùn kí alápá méjì àwọn èèyàn ti fi yírẹ̀ ní lágbàáyé ẹ máa bọ́ ẹ̀fíra yín sẹ̀ sínú kẹlẹ́ ń bọ́ ànábì ẹ̀fíra yín sẹ̀ sínú mùsùlùmí pọ̀ nínú Yorùbá mùsùlùmí tó wà ní Yorùbá kan tá a bá dá Yorùbá sí ọ̀nà mẹ́wàá mùsùlùmí kó ìdá mẹ́sàn-án àbí òye ọ̀nà mùsùlùmí kó ìdá mẹ́sàn-án nínú yín a sì máa pọ̀ sí ni wọ́n iná dúndé náà àwọn ọmọlẹ́kọ̀ọ́ àlebó nínú wa ni wọ́n náà padà wá sọgbọ́ ànábì tó ọlọ́run bá mi náà padà fẹ́nu gbolẹ̀ tó túbá sotiye àwọn tó fẹ́ dà papọ̀ lànà ọ̀yọ́ wọn kò àdúpẹ́ bí wọ́n bá fẹnu ara rẹ̀ yọ wọn kò àwọn ọlọ́run fúnra ara wọn ti ní àwọn òpera àwọn ní nǹkan lọ́nà ìtọ́nà ń pa àwọn làwọn ń jẹ àwọn mọ̀ gbọ́dọ̀ bẹ̀ wọ́n ló ní ọ̀sọ́dọ̀ wọ́n ló ní àlá níbi ńgbọ́ jẹ́ pé àlá níbi tó ń ṣe tẹ́lẹ̀ ìwọ́n ní kàkà tó dé ebi ẹkú bí lọ ń pa tó ń feri kalẹ̀ fún bọ́ọ̀bá lọ gbégi inú gbogbo feri kalẹ̀ fún ọlọ́run ó tún ọ sí dé ọlọ́run ó fi ọmọ náà àbẹ́kọ̀ kú lérí lọ́dànàdà yìí nítorí lọ́dànàdà ló ṣe àbẹ́kọ̀ kú lérí ẹ̀ àti wà gbogbo ọmọ sẹ́yìn tẹ́ ẹ ṣèwádìí Islam ẹ ṣèwádìí Islam títí ẹ̀yọ́ mùsùlùmí ẹ̀ sùn bá wọ́n ṣèwádìí Islam títí wọ́n sì ráwọn èèyàn lọ hajj gbogbo ẹ̀ la gbọ́ lánàá àti irúfẹ́ láti gbọ́ gbogbo mítìnì yín lánàá àti irúfẹ́ ẹ mí ní ìsìlámù títí ẹ sì rán àwọn ọmọ yín lọ hajj nígbà wọn wá dé hajj kí ni ohun tí wọn gbogbo tí wọn wí ní ebi wọn tí wọn ń fẹ̀mí sí wọn ọgbà ń bẹ kò sí májòdó orí nínú ọ̀rọ̀ ìsìlámù kò sí májòdó orí nínú Mákà kò sí májè tí ó gbọ́ nínú Al-Qur'ani ẹ̀yin lẹ́jọ́ Al-Qur'ani tukutu ìdílé bá sì tu tí ọba yí ayé àwọn àti òtù ayé ọgbọ̀ yìí torí náà bàbá tá a ní sọ fún yín láàárọ̀ gbogbo etí tí ń gbọ́ mi pé tẹ́ fẹ́ Ọlọ́run lára wa àfẹ́ jòkó sí rí kìíní torí tí wọ́n la fi wọ́ tẹ́lẹ̀ àmọ́ níbi tá a bá dé yìí gbogbo tí ń bá ń lọ ẹ máa gbọ́ lẹ́nu wa ìyìn àjò ní ìfẹ́ bá tún rìn adúgbò ọlọ́ atákàlá òsìtìrà wọn ìyẹn kékeré mùsùlùmí ó múra kí wọ́n ní wọ́n torí ẹ̀ wádìí wọ́n ní torí Yusuf Adépọ̀jù ipò ní Jésù jáde ẹ̀ẹ́dẹ́ ń pẹ́ wọ́n ní sẹ́bí Jésù náà lẹ̀ tó ń bú ẹ̀bẹ́ tó ń bú Jésù náà ó yẹ kẹ́ ẹ yọ ti Jésù sẹ́gbẹ̀ẹ́ pátápátá kẹ́ ẹ má bú ní kẹ́ ẹ yọ ti ẹ̀ sẹ́gbẹ̀ẹ́ pátápátá sọ ti yé torí pé àgbàtí Adépọ̀jù ti bá yín bú nìkan ẹ kẹ́ ẹ tó bú Jésù máa ẹgbẹ́ ọ̀sán ànábì àbí òsì Jésù ìmùlẹ̀ wàá sọ̀ gbà ìmùlẹ̀ sọ̀ gbà Ọlọ́run tó dá Jésù tó dá ànábì òun ní bọ̀ wá gbẹ̀sán lára yín sọ ti yé báyìí torí náà ẹ jòkó ara yín jẹ́ alhamdulillahi alalayi amdamulihi afalalabi adayi sọlí ala Muhammadi aliyamdi sọlí ala Muhammadi sọlí Muhammadi
wọ́n dákọ̀ àwọn tábì wọ́n dákọ̀ àwọn tábì àtàwọn àdìbìláàtù sàdáàtù àdìfà ọ̀gbọ́n tí ń dákọ̀ káàkiri ayé ọ̀ràn tí yóò lè pàmọ́lẹ̀ Islam yuriduna an yutfi'u nura Allah wallahu mutimmu nurihi ọlọ́pàá sàtìpé Islam ti kọ̀ ẹwà tí ń bẹ́ẹ̀ ní Islam yìí náà tó jáde rẹ̀ Islam ní lu ọ̀ṣọ́ oríṣiríṣi àbí ó lọ mọ́sálásí kọ́dọ̀ náà tó wí ní Al-Qur'an pé òdòdó nẹ́tọ̀kọ́ ní ìjàpọ̀ lè masjidi ìmáàmù náà Málíkì nínú àwọn ọ̀gá tiwa àgbọ̀míyé bí ọba káyìlá ọ̀ṣọ́ ní ọ̀nà òfìkì lọ́tọ̀ bí ọba kílà aláì ọ̀ṣọ́ ní ọ̀tọ̀ òfìkì kìí sáwọn àdáyé bí èyí tí ń yọ bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ tó wọ̀ sára tí ń dẹ́kù tí ẹgbẹ́ tí ń bẹ lábẹ́.